Ẹ káàbọ̀ padà láti abala ìmọ̀ràn ìlera. A lérò pé ẹ ti rí kan àbí méjì dìmú nínú àwọn ìmọ̀ràn tí dókítà wa gbà yín lówùúrọ̀ tòní. Tó bá débẹ̀ ọ̀la ni kí ẹ tún darapọ̀ mọ́ bí ó ṣe mọ́ kó àkọ́tún ìmọ̀ràn mi wá sí etí ìgbọ́ wa. Ní báyìí abala tó ṣẹ́kù náà ni abala bó ṣe ń lọ. Ẹ ti mọ̀ pé ní gbogbo ọjọ́ Ọjọ́bọ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín níbẹ̀rẹ̀ ètò wípé ọ̀rọ̀ tó tún ní ṣe pẹ̀lú ìlera àbí tó bá ń lọ láwùjọ náà ni a mọ̀ gbé yẹ̀wò. Ṣùgbọ́n lónìí ìlera náà tún ni èyí ni pé a kúrò ní abala ìlera àtúnbọ̀ sínú ìlera nítorí pé ìlera ńkọ́ wọn ní òun lọ́rọ̀. Ó ṣe kókó kí a mọ̀ bára wa sọ̀rọ̀ lórí ìlera. Ó náà ni tí a fẹ́ mọ̀ wò láàárọ̀ tòní. Dókítà wa sì ti wà nílé agbára pẹ̀lú wa ṣùgbọ́n kó tó di wípé a ṣe àfihàn wọn kí ni tí a fẹ́ wò tẹ́ bá gbàgbé ní orí ètò wa yìí ní ìjẹta àbí lánàá òun náà ni a mú wá ta ní àwọn àjọ tó ń gbógun ti lílo oògùn olóró àti fífi ọmọ ṣòwò wípé wọ́n nítọ̀ àti ń ja ogun rẹ̀ pé láìpẹ́ láì jìnnà tá sì ti ń dá wa lójú pé a borí oògùn náà. Ó náà ni a fẹ́ wò lápá lílo oògùn nílòkulò tí a mọ̀ sí drug abuse amẹ́nubà náà ní ọjọ́ náà. Ó náà ni a fẹ́ mọ̀ wò lónìí èyí ò ní pé lílo oògùn nílòkulò. Dókítà wa tí wọ́n sì wà nílé agbára pẹ̀lú wa tí wọ́n bá wa yànnàná ọ̀rọ̀ yìí láàárọ̀ tòní. Àwọn náà ni dókítà Matthew Adéyẹmọ. Ẹ kú ojúmọ́ dókítà wa ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú ojúmọ́ dókítà wa káàbọ̀ sórí ètò. Ó dà dókítà wa gẹ́gẹ́ bí mo ti sọ mo ní àwọn àjọ tó ń gbógun ti lílo oògùn nílòkulò àti fífi ọmọ ṣòwò wọ́n jáde síta tó ń sì ṣe ìlérí wípé lílo ìlòkulò oògùn yóò wọ́n ti ń gbógun tí a sì rí pé a borí rẹ̀. Ṣùgbọ́n ní àkọ́kọ́ kí a kọ́kọ́ béèrè kí ni à ń pè ní ìlòkulò oògùn gan? Ẹ ṣé olóòtú. Nǹkan tá à ń pè ní ìlòkulò oògùn a rí pé ẹni oògùn kúgùn tá a bá wù ó lò eléyìí tó jẹ́ wípé kì í ṣe dókítà ló prescribe pẹ̀, eléyìí tó jẹ́ wípé a kàn mú a kàn rà, eléyìí tó jẹ́ wípé dókítà tẹ̀ ló tẹ̀ prescribe ẹ̀ ṣùgbọ́n a lò ju bí ó ṣe yẹ lọ. Irú nǹkan báyẹn wọ́n ń pè ní lílo oògùn nílòkulò tá à ń pè ní substance abuse. Torí nǹkan tá à ń pè ní oògùn yìí lè jẹ́ we call it substance, ó lè jẹ́ in form of drugs tó yẹ pé àwọn dókítà máa ń prescribe fún wa. Ó lè jẹ́ ó lè dàbí alcohol ilé tá à ń pè ní ọtí líle táwọn èèyàn máa ń mu. A rí pé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ pé wọ́n bá dénú ara tán wọ́n ń ṣiṣẹ́ nínú ara. Ilé tó jẹ́ wípé oògùn tí èèyàn bá lò láì ṣe pé ó fi treat àìsàn irú oògùn bẹ́ẹ̀ bíi májèlé ló ṣe rí lára. Èyí ni pé oògùn tí wọn ò bá fi ọwọ́ sí bóyá èèyàn kan ṣàdédé kan rà oògùn àìdérà bíi májèlé ni. Ẹ jẹ́ kí n yàn náà ọ̀rọ̀ mi dáadáa. Ṣẹ́rí tí wọ́n bá fúnyàn tí wọ́n bá lo oògùn even ordinary paracetamol tó bá pọ̀ jù lára ó lè fa problem ẹ̀dọ̀ liver. Eléyìí tá à ń pè ní pain relief ibuprofen lọ ra diclofenac wá mo ní pain ara ń ro mí jẹ́ irú oògùn ara ríro. Wọ́n á mí àti ẹ̀ṣẹ̀ oògùn alákànpọ̀, wọ́n á mú oògùn ara ríro, wọ́n á mú oògùn orí fífọ́, wọ́n á mú gbogbo ẹ̀. Wọn ò dẹ̀ mọ̀ wípé àwọn oògùn wọ̀nyí ẹ̀yà ara tó máa ṣiṣẹ́ lé lórí láti rí wípé ó mú kúrò lára yóò ṣiṣẹ́ ju bó ṣe yẹ lọ, àpò máa overwork. So nígbà tí wọ́n bá máa fi rí bẹ́ẹ̀ dáàsọ ilé ìníṣẹ́pá ara ẹlòmíì wọ́n kàn sáré tó ní renal failure pé kíndìnrín ò ṣiṣẹ́ bó ṣe yẹ mọ́. Ẹlòmíì wà ó ní ọ́sà nígbà tí wọ́n bá tiẹ̀ fi gbé dé gan sí hospital ìfín ó ti lu, especially àwọn oògùn ara ríro yìí diclofenac wọ́n ní agbára láti cause nǹkan tó ń pè ní ọ́sà jẹjẹrẹ inú. Ìtí ẹ ṣe pé ìyẹn nìkan wọ́n tún ní agbára láti jẹ́ kí inú gan lu. Wọn ò dẹ̀ ní mọ̀ wọ́n kàn láwọn treat typhoid inú ń dùn àwọn kàn ń lo oògùn ara ríro ni àwọn ṣiṣẹ́ wàhálà àwọn ń lo oògùn ara ríro láì mọ̀ wípé oògùn tó ń lò yẹn kì í ṣe dókítà kan ló prescribe ẹ̀ wọ́n tún lò ju bó ṣe yẹ lọ. So indirectly ó ti di substance abuse. Ó dá dókítà wa ṣe mọ̀ pé ní òde òní ó ní àwọn oògùn kan tó jẹ́ wípé wọ́n tiẹ̀ mọ́ tí wọ́n mọ̀ ṣe ìpolówó rẹ̀ pàápàá jùlọ fún irú àìsàn ibà. Kálukú ti mọ̀ pé àti ibà bá ń ṣe mí yàtọ̀ sí pé wọ́n lo paracetamol tí ẹ mẹ́nubà ó ní àwọn oògùn tí wọ́n mọ̀ ṣe ìpolówó rẹ̀ táwọn èèyàn ní pétọ̀ bá ń ra oògùn yìí wá. Ṣé tí irú yìí náà èèyàn lè sọ wípé ìlòkulò oògùn ni ṣe pé kò ṣe pé bóyá wọ́n lọ ilé ìwòsàn ṣùgbọ́n ṣàmọ̀ pé oògùn yìí fún àìsàn ibà ni ṣàlẹ̀ pé yìí náà ní ìlòkulò oògùn. Ẹ ṣé olóòtú. Ṣé rí à ń pè yẹn ní over the counter drug pé mo kàn lọ sí ibi tí wọ́n ti ń ta drug mo dẹ̀ rà á rí i pé ìlòkulò oògùn ni à ń pè kí n dẹ̀ lè rí díẹ̀
torí pé ara tó bá sọ wípé inú ń dùn mí nǹkan tó lè fa inú dídùn ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ so ẹni tó wá jẹ́ pé inú ń dùn tó lọ ń fi oògùn nǹkan míì fi tírìtì nǹkan míì so at the end nígbà tó bá máa wá fi yá ẹ̀yà á rí wípé nǹkan tẹ́nìyẹn ní gan condition ẹ̀ ti worsen. Ẹlẹ́ẹ̀kejì oògùn àwọn tí wọ́n wà ní ibi over the counter yìí wọ́n ṣe dókítà wọn ò lágbára àti mọyẹ bí aró ṣe nílò ẹ̀ sí so wọ́n lè ti prescribe ju òdiwọ̀n tára lè gbà lọ so ní irú condition bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá ń lò ó do normal drug tá a fi ń treat nǹkan ni ṣùgbọ́n ó ti lò ju bí ara ṣe lè kópù pẹ̀lú ẹ̀ lọ irú ẹni bẹ́ẹ̀ ó máa fẹ́ ta rẹ̀ ó ti di drug abuse. ṣùgbọ́n ẹ tó jẹ́ kí n tún torí ó ṣe pàtàkì kí ayé ìnànà rẹ̀ lápá ti àwọn tí ò ní tí lọ ilé ìwòsàn tí wọ́n kàn sáré ra oògùn sọ pé gbogbo àwọn tí wọ́n ń ṣe oògùn wọ̀nyí jáde òun ni wọ́n máa ń fi ìwé pélébé sínú rẹ̀ tí wọ́n sì máa ń kọ bí kálukú ṣe lò wọ́n lè ní pé ọmọdé o ìṣíbí kan ni o ẹ má gbé sárọwọ́ tó ọmọdé o tí ṣé ìyíhun náà ṣe pé wọ́n ti kọ sínú ìwé tí àwọn èèyàn bá wá tẹ̀lé ìlànà tí ń bẹ nínú ìwé láìsí pé bí wọ́n rí dókítà ṣé a tún lè sọ yìí náà pé ẹ ṣe olóòtú tí ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ oògùn history tẹ̀gbọ́n pépà kékeré tó máa ń kọ sínú ẹ̀yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn á sọ pé ní based on the physician prescription omi wà wọ́n á sọ wípé 10 milligram per kg oògùn tó dẹ̀ gbé lọ yìí ó ní powder ni báwọn ó ṣe mọ ìdíwọ̀n 10 milligram ó ṣe pọ̀ tó torí pé wọn ò kọ́ wọn ò ní mọ̀ láti mọ òdiwọ̀n nǹkan wọ̀nyí so nígbà tó máa ṣe pé ọmọ tán ní kó lo 10 milligram bọ̀ nígbà tó máa ṣòdiwọ̀n ẹ̀ ilé tó lọ lò gan ó ti times 2 nǹkan tán ní kó ti jẹ́ ìlọ́po méjì nǹkan tán ní kó lò at the end of the day náà ó ti di drug abuse. Tàbá wá wò ní òye ti àgbo ńkọ́ ẹ mọ̀ pé apá ti ìbílẹ̀ nìyẹn wọ́n máa ní pètò nǹkan ṣe ń tò tẹ́ bá lo oògùn òyìnbó a lè sọ wípé àwọn nǹkan olóró tó wà ńbẹ̀ ó pọ̀ níwọ̀n ìgbà tí tọ́lóyìnbó ń pè ní kẹ́míkà àmọ́ àgbo eléyìí igi àti egbò ńlá já ẹ̀sẹ̀ kí a sì mú ṣàlèpé lẹ́yìn náà ní ìlòkulò oògùn. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ nípa tí sọ̀rọ̀ nípa ti tàgbo a rí i torí pé tá a bá sọ tá a bọ̀ even gan lọ́ní tá a bá dé hospital wọn ni ṣé bí àwa dókítà gan ṣe bá gbọ́ làwọn òbí wa fi tọ́ wa dàgbà a rí i pé tá a bá wò díwọ̀n ẹ̀ ní gbogbo ìgbà yẹn àwọn tó yẹ pé wọ́n ní kíndìnrín tí ò ṣiṣẹ́ mọ́ tọkàn gbàbẹ̀ lọ kò sí proper record torí pé lọ́pọ̀lọpọ̀ lè ní àgbo yẹn kẹ́míkà tí wọ́n contain ní analysis àwọn oríṣiríṣi àwọn kẹ́míkà tó wà nínú ẹ̀ so ó jẹ́ àpapọ̀ oríṣiríṣi oògùn so ọ̀nà tí ara wa ń gbà handle ẹyọ kọ̀ọ̀kan kò sí òdiwọ̀n ẹ̀ torí pé gbogbo oògùn òyìnbó tá à ń lò yìí wọ́n ti ṣe study àyẹ̀wò lé lórí wọ́n ti wò báwo lára ṣe handle ẹ̀ wọ́n ti purify oògùn yẹn tó jẹ́ pé wọ́n ti yọ nǹkan tí ara nílò gan tó máa tọ́jú àìsàn yẹn nínú ẹ̀ ó náà sọ di oògùn bọ́ agbo ò rí bẹ́ẹ̀ agbo ò sì ló diwọ̀n oríṣiríṣi kẹ́míkà ló pọ̀ ló wà nínú ẹ̀ oríṣiríṣi drug substance ló wà nínú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà kò tún ló diwọ̀n tó pé tá a lè sọ pé eléyìí ni ara nílò tó yẹ pé tó bá pọ̀ kò lè tó yẹ pé tó bá ti pọ̀ ju bẹ́ẹ̀ lọ ó máa fẹ́ tara so gbogbo àwọn eléyìí tá a máa ń pè ní pharmacokinetics pharmacodynamics kò sí analysis yẹn lórí àgbo so nítorí èdè a sọ pé bí àgbo yẹn bí a kò ṣiṣẹ́ ọ kò ṣiṣẹ́ ṣùgbọ́n torí pé ewu tó yí ká pé kéèyàn lọ lo ju nǹkan tára lè handle lọ àti kí kẹ́míkà míì wà nínú ẹ̀ torí wọ́n kàn dá gbogbo ẹ̀ papọ̀ ní àti ìtọ̀ màálù àti oje igi àti omi ògì bàbà àtomi wọ́n kàn ṣáà dá gbogbo ẹ̀ papọ̀ àtewé kínní àtewé so àwọn kìíní sì ní oríṣiríṣi kẹ́míkà lára so a lè ó lè jẹ́ pé ọ̀kan gbogbo kẹ́míkà yẹn gangan ló ṣiṣẹ́ treatment yẹn but wọn ò lè isolate wọn ò tí ì dá ẹyọkan yẹn yọ so ilé tó wá kù tá à ń mu pẹ̀lú ẹyọkan yẹn nǹkan mi ló lè dá sínú ara. Ó dà ẹ wá jẹ́ ká wo àwọn oògùn olè lérò wípé èèyàn lè ṣe ìlòkulò rẹ̀
pé oògùn pọ̀ àwọn wo lẹ lè rò pé tí láyé òde òní tí èèyàn bá lò bí ó ṣe yẹ kí èèyàn lò yẹn lè ní pé tọ ìlòkulò àbí gbogbo oògùn náà ni a lè lò nílòkulò. bẹ́ẹ̀ ni olóòtú ẹ ṣe a lè sọ wípé gbogbo oògùn náà lèèyàn lè lò nílòkulò ṣùgbọ́n eléyìí tó common jùlọ torí pé iṣẹ́ àwọn èèyàn wá ń lọ fún iṣẹ́ agbára ẹlòmíì ọ̀dọ́ òun fẹ́ kí egun ṣe pépé a fẹ́ lo oògùn sórú àwọn oògùn tó common táwọn èèyàn máa ń lò jù bẹ́ẹ̀ eléyìí láti mú wọn jẹ́ kí egun wọn ṣe pépé láti jẹ́ kí wọ́n lè lágbára àti ṣiṣẹ́ láti jẹ́ kí omi wà láti jẹ́ kí wọ́n lè lágbára àti ṣe ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó wọn gbogbo ẹ̀ sórú àwọn oògùn wọ̀nyí tó láti mú wọn lágbára sí yìí ọ̀ láti jẹ́ kí ara wọn ṣe sharp kó dẹ̀ ṣe pépé yìí ló common jù tẹ́ pé àwọn èèyàn máa ń abuse jù bọ̀ kò sóògùn téèyàn lè ṣe kí ni téèyàn lè abuse so kí wọ́n láwọn àpẹẹrẹ oògùn yìí láti bẹ̀rẹ̀ pẹ̀lú ọtí líle tá ń pè ní alcohol ìyẹn nìkan kọ́ abúlé rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí à ń sọ nípa tramadol ní eléta olóyìnbó àgbẹ̀ tramadol drug yìí oògùn tó yẹ pé ó ń fúnyàn ní okun àtagbára ni ṣùgbọ́n torí pé àwọn èèyàn wa torí pé téèyàn bá ti lò ó máa ń fúnyàn ní agbára yẹn so wọ́n bẹ̀rẹ̀ sí lò wọ́n ti gbàgbé pé inú ara tó ń ṣiṣẹ́ sí yẹn ara tó ń mú tó bá ti lo oògùn báyìí ilé tó bá ti ṣiṣẹ́ tán ẹ̀yà ara kan tó máa ti jáde kó wọ́n bá dúró sínú ara so ẹ̀yà ara tó ń ti jáde yìí ni liver àti kíndìnrín tó bá dẹ̀ wà overwork ó lè jẹ́ kí wọ́n ní failure kí àwọn ẹ̀yà ara ikọ̀ má ṣiṣẹ́ bó ṣe yẹ kán ṣiṣẹ́ mọ́ so nọ́ọ̀tì yẹn ní kọ́kọ́ marijuana cocaine torí pé àwọn nǹkan wọ̀nyí ó máa ń sẹ́ndì ó ní agbára láti sẹ́ndì agbára lọ sí ibi ọpọlọ ó máa jẹ́ kéèyàn wá fi high ó máa jẹ́ kéèyàn fi pé pé mo wà láì kó wà lively so pleasure téèyàn rí nínú ẹ̀ adùn téèyàn rí nínú àwọn nǹkan wọ̀nyí ó ló jẹ́ káwọn èèyàn wá máa lò ó tó bá ti lo kíní yìí lẹ́gbọ̀n ó máa ń ṣe dáadáa bí ọkùnrin àwọn èèyàn wá máa ń lò but lílò ẹ̀ jù ó nípa inú ara torí pé iṣẹ́ tó ń ṣe lórí brain tó bá bẹ̀rẹ̀ sí iṣẹ́ yẹn bá tó bá yẹ kí brain wá ṣiṣẹ́ normal bó ṣe kó ṣiṣẹ́ fúnra rẹ̀ kò ní lè ṣe dáadáa bó ṣe kó ṣiṣẹ́ fúnra rẹ̀ mọ́ so over the time ẹnìyẹn máa rí i pé ó ń exhibit some brain deficit tá ń pè ní kí ọpọlọ má ṣiṣẹ́ dáadáa bó ṣe yẹ kó ní full control mọ́. téèyàn bá wá ṣe tó ṣàìsàn fẹ́rẹ́fẹ́ tó lọ ilé ìwòsàn tí wọ́n sì kọ oògùn fún un nígbà tó wá dé ibi tí ó ti rà bóyá oògùn ò tó síbẹ̀ tó wá nítọ̀ kí n sì lọ lo eléyìí náà àbí tó ti rà kó pé gan nígbà tó wá ti lò débi kan tára rẹ̀ ti yá tí ó wá fi àwọn tó kù lẹ̀ ṣé a lè sọ pé àṣìlò oògùn lélẹ́yìí náà. a lè sọ pé àṣìlò oògùn nìyẹn ṣùgbọ́n ìtọ́jú tí ò péye ni torí pé dókítà bá ti kọ oògùn fún yàn pé kéèyàn máa lo oògùn yẹn lọ tí ò tí ì sọjọ́ tí yẹn á stop ẹ̀ kẹ́niyẹn tó stop irú oògùn bẹ́ẹ̀ ó yẹ kó wá bá dókítà pé mo ti lo oògùn débì kan dókítà máa yẹ̀ wò ókè o lè stop ẹ̀ báyìí torí pé tó bá lọ stop ẹ̀ lójijì nǹkan tó ṣe tó fi treat tó fi ń tọ́jú tó ń fògùn yẹn tọ́jú kíyẹn lè tún fẹ́ yọjú padà ìyẹn ló fi dáa kó jẹ́ wípé tí èèyàn bá ń gba oògùn fún ìtọ́jú kó má stop ẹ̀ fún rẹ̀ irú àwọn míì tó yẹ pé wọ́n wà lórí oògùn ìtọ̀ ṣúgà orí oògùn ìfúnpá tí wọ́n bá lọ stop ẹ̀ ìfúnpá yẹn lè wá lọ kó jẹ́ pé nígbà tó bá wá yá torí nǹkan tó pọ̀lọpọ̀ nǹkan táwọn afojú rí nílé ìwòsàn nìyẹn tó wá máa lọ sókè ìdẹ́kun tó wá lè cause stroke pàtó máa fi padà dé wọ́n ti ní heart failure stroke kí n dẹ̀ ló dé torí pé wọ́n stop oògùn tí wọ́n fi ń tọ́jú ìfúnpá yẹn ni so àìdílé téèyàn bá máa reduce oògùn or kó stop oògùn tó dókítà kọ fún ó yẹ kó wá bá dókítà bó oògùn kan wà tó jẹ́ pé akànkọ́ wípé kí o lo ilé ìfọ́jọ́ 5 ilé ìfọ́jọ́ 7 ìfọ́jọ́ 3 tọ́jọ́ ìyẹn bá dẹ̀ ti pé irú ẹni bẹ́ẹ̀ á ṣe kí ni o á dá dúró. irú àwọn oògùn tí àwọn èèyàn máa ń wá ń ṣìlò yìí àwọn tí máa ń dá sí wọn lágọ̀ọ́ ara tí arẹ́lẹ̀ tó ṣeéṣe kí wọ́n tètè kí àwọn dókítà tètè bá wọn ṣàtúnṣe sí kí ó má bàa kó tó di pé gbẹgẹdẹ ó gbiná lára àwọn èèyàn. bẹ́ẹ̀ ni ẹ ṣe rí a máa ń sọ nǹkan kan pé iṣẹ́ àwọn oníṣègùn òyìnbó iṣẹ́ wa dàbí iṣẹ́ panápaná ni iṣẹ́ wa dàbí panápaná ẹgbẹ́ tí ilé bá ń jó tí panápaná bá tètè débẹ̀ tó bá wọn bá ti díẹ̀ tí iná ìwé bá ti jó náà ló máa ṣe kí ni ló jó so
ìtọ́jú láti rehabilitate part tójú yẹn ìnáwó rẹ̀ ò ní ṣe kí ni kò ní pọ̀ dẹ́tàn bá tún àmẹ́ ìdẹ̀ ó lè tún dàbí ti tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá ti jó gan-an kọjá ntí kí ni ó tẹ̀lé vat èèyàn tẹ̀lé má rí dá padà sí bí ti tẹ́lẹ̀ mọ́ tó jẹ́ wípé ara ẹni bẹ́ẹ̀ wá máa dàbí aláàbọ̀ ara tó jẹ́ wípé irú ẹni tó jẹ́ pé nǹkan tó ti lò ó ti fa failure kíndìnrín tó jẹ́ wípé ó ti fa failure heart ó ti fa failure liver bàtà bá máa tọ́jú yẹn náà ó máa jẹ́ kó wà life but kò lè dàbí ti tẹ́lẹ̀ mọ́ ó dẹ̀ lè dá ọjọ́ iwájú kúrú omi ìdẹ́wà tó jẹ́ pé tí ò bá ti wọ̀ wọ́n lára tó bá tètè stop ẹ̀ tí wọn ò lò mọ́ so nǹkan tó kàn máa kò fara ni pé ilé tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kára ti jáde tára bá dẹ̀ ti jáde ó máa rọrùn ṣùgbọ́n àti stop oògùn tó àwọn èèyàn ń abuse táwọn èèyàn ń lò lọ́nà àìtọ́ kò rọrùn kò rọrùn láti stop ẹ̀ torí kátẹ́sì kó bẹ̀rẹ̀ pé báwo ni wọ́n ṣe stop ẹ̀ a gbọ́dọ̀ kọ́kọ́ ronú pé kí nìkan tó tì wọ́n débẹ̀ lórí nǹkan ló máa ń tì wọ́n débẹ̀ tí ó ta bá ronú nǹkan tó tì wọ́n débẹ̀ dáwà ṣẹ̀ṣẹ̀ wá máa sọ nípa ókè ẹni tó wá ti ní báwo ló ṣe wá máa lè dá dúró. Ó dà tó sì jẹ́ pé ó ṣe pàtàkì ṣùgbọ́n kó tó di pé a bọ́ sí abala àwọn mẹ́nu bà àwọn nígbà tí mo bèèrè lọ́wọ́ yín pé àwọn oògùn wo ni àwọn èèyàn lè ṣe ìlòkulò rẹ̀ mẹ́nu bà kankan tí mo wá fẹ́ yẹ kí a kàn ra yàbàrá díẹ̀ kí a wo apá abẹ òun náà ni ó ní ṣe pẹ̀lú marijuana tí dárúkọ eléyìí tí a mọ̀ sí pé igbó ni wọ́n ń pè bẹ́ẹ̀ ṣé mo pé ó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ púpọ̀ pẹ̀lú lílo oògùn yìí àti wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo àwọn onímọ̀ nípa oògùn àti ìjọba wọ́n ti ń wò pé kí wọ́n kúkú fẹ́ kan sọ di ẹ̀tọ́ kí wọ́n pé ntí ìwúlò rẹ̀ ó pọ̀ yíyún igbó tí ẹ bá wá ẹ̀yin gẹ́gẹ́ bí onímọ̀ ìṣègùn tí wọ́n bá rí pé gbogbo àwọn kan wọ̀nyí ó padà ní ó di ẹ̀tọ́ ǹjẹ́ rò pé kò ní jẹ́ kí kò tún ní pọ̀ bí àwọn yóò ṣe máa lò ó lọ́nà tí ò tọ́ tó kò ní wá wọ́pọ̀ ju bí ó ṣe wà yìí lọ. sẹ́rí ìbéèrè tẹ sọ yẹn ó ní ṣe generally náà tó ń bá sọ dé ẹ̀tọ́ kò sí bí wọ́n ṣe fẹ́ sọ di ẹ̀tọ́ táwọn èèyàn ní freedom láti máa lò ó táwọn èèyàn ní abuse ẹ̀tọ́ torí nǹkan tó bá ti di pé ilẹ̀ freedom pé yàn ní wọ́n ti fún wọn láàyè òmìnira láti lò sọ̀rọ̀ mi yé yín àyè tó dẹ̀ mọ̀ tó bá di nǹkan tó bá lómìnira láti lò advantage tó ń ṣe fún wa làwọn máa wò ẹni tó yẹ pé kò dẹ̀ ní ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí nǹkan tó lè fà sára á kàn máa lò bó bá ṣe wù ni so nítorí èdè náà sí fún wọn ní òmìnira which means pé wọ́n máa lò without regulation and restriction it will cause a lot of harms to our youth especially the younger ones who has the limited knowledge the younger àwọn tó jẹ́ pé younger ones tó jẹ́ wípé wọn ò ní agility pé youthful exuberance dẹ̀ tó wà ní ara wọn pé jẹ́ kí n lò torí pé ó máa mú mi high up so that wọ́n á mọ̀ pé bí mo kéré ọmọkùnrin ni mí a rí pé irú nǹkan bẹ́ẹ̀ ìyẹn ló wá máa di pé ńgbà tó bá dẹ̀ mú kí ní ìdẹ́ burú tó jẹ́ wípé tó bá mú débì kan ó máa ń dani lórí rú wọ́n á di pé ọmọ tó yẹ kó jẹ́ orísun bùkún fún àdúgbò àti fáwọn òbí ẹ̀ wá dọmọ tó ń rìn káàkiri tó ń wọ àkísà ládùúgbò nídẹ̀ ní ìrèdí rí pé ọtí ti dà lórí rú substance yìí ti da orí ẹ̀rù rí pé mo ṣàlàyé kan lẹ́ẹ̀kan kí nìyẹn ó máa ṣiṣẹ́ lórí ọpọlọ ní tó bá dẹ̀ ṣiṣẹ́ lórí ọpọlọ ó máa jẹ́ ọpọlọ yẹn fi high gbọ̀ngbà tó bá dẹ̀ yà ọpọlọ ò ní lè control kò ní lè ṣiṣẹ́ láti control ara bó ṣe wù mọ́ then ó máa di pé nìyẹn bẹ̀rẹ̀ sí ṣe kọ́tọ̀kọ́tọ̀. ó dà lẹ́ẹ̀kan ẹ mẹ́nu bà wípé ó yẹ kí a wo ohun tí ó fà gan tí àwọn èèyàn fi ń ṣe ìlòkulò oògùn ẹ bá wa tàn mọ́lẹ̀ sí kílẹ̀ yín rò pé ó lè fà á tí àwọn èèyàn fi rí pé tọ̀ nǹkan ní a lo méjì yóò 10 ló yẹ kí n lò nǹkan ní lo 3 15 ló yẹ kí n lò kí lè rò pé ó fà á tí gbogbo àwọn kan fi ń wáyé. ẹ ṣe lóòtú ṣé tá a bá ń sọ nípa nǹkan tó lè fà á tí àwọn èèyàn fi ń lo ìlòkulò oògùn tá a bá ń sọ ìlòkulò oògùn tó common ó ní ilé tó jẹ́ wípé àwọn ọ̀dọ́ ń mu nísìn à ń sọ nípa tramadol ni alcohol ni cocaine ni gbogbo ẹ̀ sachet ni ó ti wà nísìn bá ti já wà lérò kò bóyá wọ́n mu sweet ni so àwọn nǹkan tá a bá kọ́ sọ ń pààyàn ká tó wá lọ sí àwọn oògùn onílédè òyìnbó
àwọn substance táwọn èèyàn abuse wọ̀nyí, some of these young ones peer pressure pé ò tí sọkùnrin tó nà òun náà fẹ́ ṣe ọkùnrin náà ṣe bí ọkùnrin so irú nǹkan báwọn yìí ó dẹ̀ léwu ìyẹn nìkan kọ́ ẹlòmíì tó kàn wò pé àlejò wa bóyá kí ẹ tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí náà ni mo tẹ̀ fẹ́ kí wọ́n mẹ́nu bà kejì ní kó tó di wípé ṣùgbọ́n ẹja dókè lọ nígbà tá a bá padà dé ẹ tẹ̀síwájú nínú àwọn ìbéèrè sí kán lè bá wa sọ lẹ́kùnrẹ́rẹ́. bẹ́ẹ̀ni ó dà ẹ̀yin aráalé òun náà ni ẹ ti ń gbọ́ tí àlejò wa ti ń bá wa yẹn nàná ní tí à ń gbé yẹ̀wò láàárọ̀ tòní òun náà ni ìlòkulò oògùn ibi tí a bá dé tàlejò wa sọ ọ́ dé òun ni pé kí ni àwọn kan tó ń fà á táwọn èèyàn fi máa ń ṣe irú àwọn ìwà báyìí ṣùgbọ́n tí a bá dé padà láti òkè lọ́hùn tí a ti fẹ́ lọ sẹ́mi mu àlejò bá wa tẹ̀síwájú nínú àwọn ìbéèrè wọ̀nyí ẹ má yí kó ń bẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà ẹ bá ṣe ń ṣí ẹ̀rọ móhùnmáwòrán yẹn abala bó ṣe ń lọ náà lẹ́wà lórí ètò Káàárọ̀ Oòjíire ohun tí a sì ń gbéyẹ̀wò láàárọ̀ tòní òun náà ni ìlòkulò oògùn ní tí a ń gbéyẹ̀wò láàárọ̀ tòní bẹ́ẹ̀ sì ni àlejò wa tó ti ń bá wa yànnàná rẹ̀ látàárọ̀ àwọn náà ni dókítà Matthew Adéyẹmọ ẹ kú wa tó tó látàárọ̀ àlejò wa. ẹ kọ́ àtúntò látàárọ̀ àlejò wa. ẹ ṣeun ẹ̀kọ́ tó di pa dókè lọ́hùn ẹ mẹ́nuba àwọn tí ó lè fà á ẹ̀sìn ti sọ pé wọ́n ti dárúkọ ẹgbẹ́kẹ́gbẹ́ tí ìtọ́kùnrin tó ẹ bá wa tẹ̀síwájú. a rí gẹ́gẹ́ bí nǹkan tí mò ń tẹ̀ láti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn nìkan kọ́ ẹlòmíín wà tó jẹ́ pé torí nǹkan tó ń là kọjá ó wá ní nǹkan tá à ń pè ní depression àbí ó ronú kọjá bó ṣe yẹ ó rárò kan tí wọ́n á wò pé kí wọ́n lè fi gbárò kan kúrò lára wọ́n á ní kó tiẹ̀ lọ tẹ̀sí oògùn ìwò tó máa jẹ́ kí ohun kan tiẹ̀ lọ kó kan tiẹ̀ má rí rò mọ́ ẹ̀gbìn dẹ̀ burú tó bá lọ tẹ̀sí lẹ́ẹ̀kan adùn ẹ̀yẹ́ tún jẹ́ kó tún rántí ẹ̀ pé máa tẹ̀sí oògùn tó tiẹ̀ gbé mi lọ tó dàbí pé ó gbèrò òkú lára mi mo kàn fẹ́ tẹ̀sí lẹ́ẹ̀kan ni a tún padà síbẹ̀ so irú tí wọ́n bá ní rárò kan it's better kó lo nǹkan míì láti gbèrò ònú yẹn kúrò lára ju kó lo oògùn lọ torí oògùn tó bá ní kó tẹ̀sí lẹ́ẹ̀kan wàá tún fẹ́ àtúntò padà síbẹ̀ so ìyẹn nìkan kọ́ especially fáwọn ọ̀dọ́ wa a rí i pé tí ò bá sí good parental influence ó léwu lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ mi wà torí wípé àwọn òbí ẹ̀ máa ń mú ṣùgbọ́n nígbà tọ́dọ̀ ó bá ṣe títí ẹ̀ á ṣe ju agara ju tàwọn òbí ẹ̀ lọ so ìdí nìyẹn tó jẹ́ wípé influence òbí a gbọ́dọ̀ rí ó ṣe pàtàkì lára àwọn ọmọ máa ká máa òbí má sọ pé ọ fẹ́ kọ́ ọmọ mi jọkùnrin wo yá kíní yẹn wá ń bẹ tí mo fi ń ṣọkùnrin bá ń gbé wá ọjọ́ kan lọ́kàn nǹkan tí dáàdì ní kí n máa bá ń gbé wá ṣé èmi náà fẹ́ dọ̀kùnrin bàbá mi pẹ̀lú tẹ̀ ràn mọ́ pé ló bá ń ra nǹkan báyìí wá ló bá ń rà wá yóò wá tọ̀ wò. so ńgbà tá à ń ṣe nǹkan wọ̀nyí à ń gbin nǹkan sí wọn lọ́kàn nìyẹn nígbà tí wọ́n bá dalẹ̀ tán ó máa burú lọ́pọ̀lọpọ̀ ilé tó yẹ pé ilé táwa ń lò torí pé ajá àgbàlagbà wa ń rí ń control pé ẹ jẹ́ kí n ra mu díẹ̀ bọ́n nígbà táwọn bá ṣe tiwọn wọ́n á ṣe ju bí ó ṣe yẹ lọ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń fà á lọ́pọ̀lọpọ̀. èmi tiẹ̀ fẹ́ béèrè níwòye wípé ṣé àìní ṣé òun náà ò lè fà á ní bí ìyá àti bàbá tó jẹ́ pé àti jẹun gan ọwọ́ Ọlọ́run ló wà táwọn ọmọ sì ń ṣàárẹ̀ ṣé ìyẹn náà ò lè fà á kí wọ́n ṣàlọ́kàn ra ẹni táwọn olóyìnbó pè ní over the counter wípé káwọn tiẹ̀ fi fọ́mọ kára rẹ̀ lè balẹ̀. bẹ́ẹ̀ni olóòtú ó tọrọ lẹ sọ a rí i pé tí wọ́n bá ń sọ nípa àìní nǹkan tá àìní kó sára gan ojú àìsàn lọ́pọ̀lọpọ̀ torí ó máa fa àìsàn ó máa fa many things sára a rí i pé àìní ó lè fà á ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fún àwọn èèyàn even àwọn primary health center wa ilé ìwòsàn abẹ́lé tán dáyìn tó bá lọ síbẹ̀ tí wọ́n bá tiẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ èlò ni wọ́n á gbà torí nǹkan tá à ń realize ni wípé nígbà táwọn èèyàn bá máa fi dé gan owó tí wọ́n ti ná sí ra oògùn gan ó ti pọ̀ láti tó bá ní kó gba káàdì 1000 naira wọ́n ti ná bíi 5000 sílé olóògùn àti gba káàdì 1000 gan kò sí kíni kò sí tó bá tiẹ̀ gba káàdì 1000 tó rí dókítọ̀ nígbà tí wọ́n á kó oògùn yẹn tó lò lórí oògùn dókítọ̀ lè kọ oògùn yẹn sídà wàá lọ ra oògùn tí oògùn tí wàá rà ó
ó lè má tó lè tó ti rà tẹ́lẹ̀ then ó tún máa jẹ́ appropriate dosage an appropriate drug. But àwọn èèyàn wa nínú ìbẹ̀rù pé wọn ò fẹ́ lọ sí hospital wọ́n ná ju bó ṣe yẹ lọ wọ́n dẹ̀ tún dá nǹkan míì sí ara wọn. Torí ó fẹ́ rí dókítà san 1,000 san 1,500 tó bá dẹ̀ ti ní family card tẹ́lẹ̀ tó gba family card 1,500 yìí ó bá ti gbà nìyẹn o 3,000 card yìí 1,000 card yìí ó ti gbà nìyẹn o so that tó bá fẹ́ lọ sí hospital ó free láti rí dókítà láì sanwó lọ́jọ́ míì. Tó bá dẹ̀ ti sí tó bá ti open káàdì yìí tó bá ti gbé káàdì wà á rí dókítà láì sanwó. Tó bá rí dókítà tán tó bá sọ pé oògùn yìí lè tí treatment ẹ̀ tó bá lòó tiẹ̀ lówó ó lè sọ fún gbà tí ò lè bá mi kọ́ kẹ́ẹ̀kọ́ oògùn fún mi á kọ appropriate drug fún ẹ̀. Bọ̀ pé àìlọ ẹ gan ó lè fọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí èèyàn lára torí pé àwọn tó lọ bá níbẹ̀ yẹn ò mọ nǹkan tó ń ṣe ẹ́ dáadáa torí kì í ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ gan títí ẹ ṣe rẹ́dí títí ẹ ṣe qualified pharmacist ló wà ní ibi tí wọ́n ti ń ra drug àwọn drug tó ń ta drug ní ẹgbẹ̀gbẹ̀ ilé àwọn alábẹ́lé dandan pé wọ́n ní chemist ọ̀dọ̀ wọn náà ti ń rà lọ́pọ̀lọpọ̀ gbà. Ẹ ṣeun àlejò wa ẹ ṣe mọ̀ pé àwọn oògùn kan wà tí ó jẹ́ lílò fún àwọn ọmọdé pàápàá jùlọ jẹ́ kí n fi ẹyọ kan ṣe àpẹẹrẹ nínú ẹ̀ oògùn tá a mọ̀ sí coughlin fún ikọ́ yóò ní ìgbèdéke wo nìyẹn lè lò dé tí a lè sọ wípé ó ti bọ́ sí ìlòkulò àwọn oògùn yìí gbèdéke wo ni àwọn èèyàn lè mọ lò wọ́n dé táwọn sọ pé ẹni yìí ó ti lo ìlòkulò oògùn yìí. Nítorí láfikún kún nǹkan táwọn ọ̀dọ́ wa tí wọ́n wá ń lò kí nísìnyí tí wọ́n mọ̀ lò pé wọ́n fẹ́ fi háì gẹ́gẹ́ bí àṣolóyìnbó. àwọn oògùn wọ̀nyí tí bá ti ṣe pé dókítà ló kọ́ irú àwọn oògùn wọ̀nyẹn ìlòkulò ni torí pé lòmí ò nílò ẹ̀ ó dẹ̀ ń lò. Ṣé àwọn kan mi wà nínú àwọn oògùn wọn tó jẹ́ pé ó lè jẹ́ kí ìfúnpá lọ sókè ó lè jẹ́ kí ó lè affect any part of the body so it's better but ilé tí bá jẹ́ wípé ó lóòótọ́ èèyàn ń wúkọ́ wá rògùn kọ́ wúwú oògùn cough syrup tó wá lò fún jọ́ kan jọ́ kejì ikọ́ yẹn ò lọ yẹ kó rí dókítà. Ẹni tó bá jẹ́ dókítà ló kọ́ nǹkan sẹ́wọ̀n pé dókítà náà ló kọ́ tó wá kọ́ fún jọ́ 5 jọ́ méje lò fún jọ́ yẹn. n tẹ̀sí lò fún iye ijọ́ tí wọ́n fi gbèdéke ẹ̀ sí tí ò sí lọ. wà wá padà sí hospital. ó tẹ̀síwájú nínú ẹ̀ wípé tó bí a kò fúnra mi. ó tẹ̀síwájú nínú ẹ̀ pé tó àlejò fúnra mi. normal bó ṣe yẹ kó rí ni pé dókítà bá rí ẹni tó ṣàìsàn tán tó bá ti rí tán tó bá ti kó oògùn fún tó bá ní kó máa lọlé á sọ fún pé treatment yìí o ọ̀sẹ̀ kan ni o so wàá wá fún follow up mo ṣe fẹ́ sọ Yorùbá àwọn follow up tó bá ti di ẹ̀yìn ọ̀sẹ̀ kan tó bẹ́ẹ̀ ni ẹ ṣe ń lo oògùn ẹ̀ tán á wá fún follow up yẹn jẹ́ ká access pé ok ààrẹ nìyí ti yá o ààrẹ ò tí ì yá o but ẹni ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní wá fún follow up wọn kàn máa lo oògùn yẹn lọ so tí dókítà bá rí yàn ó máa ń fún yàn ní follow up. Àmọ́ tí dókítà bá kọ àwọn oògùn míì nígbà míì gẹ́gẹ́ bí fún bí àpẹẹrẹ ti ẹ̀jẹ̀ dárúkọ eléyìí fún bí chloroquine tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ yún wọn lára tí wọ́n wá bẹ́ẹ̀ àwọn wá rántí kọ oògùn téèyàn lè fi tẹ̀ ẹ́ tó fi rin tí ó fi rin yúnyún lára yẹn kúrò séèyàn lè lọ fúnra rẹ̀ kó rà á. irú ẹni bẹ́ẹ̀ yẹ kó ti complain fún dókítà pé ṣoògùn yìí o oògùn tẹ́ fẹ́ kọ fún mi orú oògùn yìí o ó máa ń ṣe mí lára bákan ẹ kó oògùn míì fún mi sọ̀rọ̀ mi yé yín ẹ kó oògùn míì fún mi irú ẹlòmíì ó máa ń yún ẹlòmíì lára ni ẹlòmíì nǹkan tó máa ń ṣe lára wọn ó ju yúnyún lọ ara dẹ̀ yàtọ̀ sára. Kò sí lè wò ó níwòye wípé tọ̀ èmi máa ń yún mi lára mọ́ kí nǹkan kúkú mo ti lo eléyìí ńgbà kan tó ti ṣiṣẹ́ jẹun kúkú iṣẹ́ kan náà ni wọ́n kúkú ń ṣe. a máa sọ wípé body is dynamics ara ò rí bákan náà pé bára mi ṣe láti ìgbà kékeré yìí náà ló ń lọ yìí o rárá o changes máa ń wà so the body response bí ara ṣe ń response sí nǹkan kan náà máa ń yàtọ̀ bẹ́ẹ̀ ni pé oògùn tí mo máa ń lo tí òsì kan tó ń ṣe mí o lè lọ lọ́la kò lò kí nǹkan ọdẹ ṣe yàn so the body response is dynamics. ẹ wá jẹ́ kí àti sọ ohun tó fà á tí àwọn èèyàn fi máa ń lo tí wọ́n fi máa ń ṣe ìlòkulò oògùn ẹ wá jẹ́ ká sọ ewu tó
tó wà ń bẹ̀ kí ni àwọn ewu tó rọ̀ mọ́ ìlòkulò oògùn. bẹ́ẹ̀ ni ẹ ṣe olóòtú a rí pé ewu yìí náà a ti ń mẹ́nubà díẹ̀díẹ̀ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí ṣùgbọ́n lẹ́kùnrẹ́rẹ́ láti sọ ní ẹ̀kúnrẹ́rẹ́ a rí pé ewu tó wà ń bẹ̀ ewu yẹn pọ̀ lọ́pọ̀lọpọ̀ a rí pé nígbà tí àwọn onímọ̀ òyìnbó gbogbo àgbáyé the World Health Organization gbà tí wọ́n define nǹkan tó ń pè ní ìlera health wọ́n ní is a state of complete physical, mental and social well-being of an individual. wọ́n sọ wípé not just pé ẹ̀kẹ́ni ẹ̀kan ti wà physically okay but the person ó ní láti wà first on Yorùbá ó ní láti wà mentally ọpọlọ ẹ̀ ó ṣiṣẹ́ dáadáa ó pé then ìbálòpọ̀ pẹ̀lú àwọn ẹlòmíì náà ó péye then ní ara ẹ̀ náà ara ẹ̀ wà ní ìlera ní pípé so tí ó bá di pé èèyàn ń lo oògùn tó kàn wá oògùn yìí mú ara mi le ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n àfẹ́ ti ọpọlọ èèyàn oògùn tó ń lò tó bá ti lò tó bá yẹ ojú ẹ̀ àwọn èèyàn máa sá fún ẹni oògùn tó ń lò tó bá yẹ kò ní jẹ́ kó lè bá ẹlòmíì hùwà bó ṣe yẹ kó hùwà arípò tí ń àfẹ́ ti social well-being ìbálòpọ̀ ẹni yẹn pẹ̀lú ẹlòmíì nìyẹn so ó ti ń àfẹ́ ti health ẹni yẹn nìyẹn so most of all these marijuanas cocaine wọ́n ní àwọn oògùn olóró wọ̀nyí wọ́n lágbára láti manipulate ọpọlọ láti jẹ́ pé kéèyàn fi high ṣùgbọ́n nígbà tó bá yá irú àwọn oògùn wọ̀nyí ó lè sọ̀yàn di àwọn tó ń pè ní mad onígangan ọ̀sán gan so a gbọ́dọ̀ wà very careful èyí sì ìyẹn nìkan tó kọ́ àwọn tó jẹ́ pé alcohol tiwọn oní sachet pan ṣe máa ti já báyìí a rí pé alcohol yìí ó lágbára lórí kíndìnrín liver ọ̀pọ̀lọpọ̀ lónìí tó jẹ́ pé lọ́sàn-án gan ìgbé ayé wọn ni liver wọn ò lè ṣiṣẹ́ liver dẹ̀ jẹ́ ẹ̀dọ̀fóró ó jẹ́ powerhouse agbára ìyára tó ṣe pàtàkì ní ibẹ̀ òun ló ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣe lára tó bá lè di pé àìsàn kan wà tá ń pè ní alcoholic liver disease wípé àìsàn ẹ̀dọ̀fóró tó jẹ́ wípé alcohol ló fà á ọtí líle ló fà á ìdá àṣẹ wọn á lérò pé àwọn sanra sí ni pé àwọn yọkàn nípa àwọn dẹ̀ ló dẹ̀ ẹ̀dọ̀fóró wọn ló ń tóbi sí i so gbogbo nǹkan ló ní òdiwọ̀n ìyẹn nìkan kọ́ à ń mu àgbo à ń ṣe gbogbo ẹ̀ tó jẹ́ pé gbà tí kíndìnrín tó máa fẹ́ fọ́nù kó nu ara ó máa torí pé àwọn àgbo yẹn wá lágbo yìí kí gan ó dẹ̀ mọ̀ wípé àwọn kẹ́míkà bẹ̀ ló kí so o kò ní jẹ́ kó rọrùn fún kíndìnrín láti fọ̀ so kíndìnrín ó fa work tó bá ti wá yá ó lè fà kí kíndìnrín má ṣe kò dà ṣẹlẹ̀ ìyẹn nìkan kọ́ tó bá di wípé èèyàn ń lo àwọn oògùn wọ̀nyí a rí i pé ó máa di pé tí èèyàn bá lò mọ́ èèyàn lè ṣùwà èèyàn lè ṣe dáadáa mọ́ tó bá di pé a máa ń pè ní addiction yóò tún á mọ́ lára ó ti mọ́ lára ẹlòmíì tẹ wà tí ò bá lò mọ́ kò ní sùn kò ní rọrùn ọmọ tiẹ̀ họ́ra gan àti tó bá tó rógùn ọ̀hún ẹlòmíì wà tó bá yóò bá rí báyìí ó máa ṣe hànrànhànràn àti tó bá tó rógùn ọ̀hún torí òkú àárí pé rẹni bẹ́ẹ̀ ìgbé ayé ò dàbí kò nọ́mà mọ́ imagine ṣùgbọ́n mo kẹ́yìn má lè sùn wọ́n àwọn tó máa bá àtọ́ bá rọ̀ṣì wọn wá pé wọn ò lè sùn kí ló ń ṣe àwọn àti pé drug addict and tí wọn bá dẹ̀ lè wà addicted sí drug yìí àti stop kò rọrùn tó bá lọ stop ẹlẹ́ẹ̀kan náà ara kan lè change wá tó máa di pé èèyàn ní understand irú ara ẹ̀ mọ́ so gbogbo nǹkan wọ̀nyí ni àwọn nǹkan yìí ń fà sí èèyàn lára and láti wà very very careful nípa àwọn nǹkan tá à ń lò irú oògùn ara líle tí mo sọ ta ní diclofenac ibuprofen wọ́n bá bẹ̀rẹ̀ sí lò tó ń fa ọ́sà wọ́n manage ẹ̀ ẹlòmíì àti ẹ̀ lò ó lè wọ́n mú ibuprofen ẹ̀ tẹ́ pé àìdílé 50 milligram là ń fún wọn wọ́n á lọ mú oní 200 milligram wọ́n á jẹ́ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n á lọ jẹ́ káwọn ra wọn àgbà tó bá dẹ̀ yà á lọ fa ọ́sà stomach then ọgbẹ́ ẹnu ó lè jẹ́ kí inú lu àwọn adipọ́nrẹ́sì operation láti máa kọ́ọ̀tì ìfun ẹ̀
ó dá ṣe rí títa àwọn tó jẹ́ pé ó ti mọ́ lára tí àìpẹ́ ní addiction yìí tó ti di bárakú. Ǹjẹ́ ó ní ìtọ́jú kan tí ìyẹn lè fún wọn bóyá ó ti di bárakú ṣùgbọ́n Ọlọ́run wá ní pẹ́tọ̀ ó mú sí wọn nínú wá filẹ̀ àmọ́ kò lè ṣé ó ní ọ̀nà tí ẹ lè gbà tọ́jú àwọn èèyàn bẹ́ẹ̀. ṣé ìràpadà wà fún wọn. àárí àwọn tó ti wà addicted yìí ìtọ́jú wọn ó wà multidisciplinary multidisciplinary approach tó jẹ́ wípé wọ́n nílò ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ẹni tó jẹ́ pé wọ́n trust lè jẹ́ parent ni torí ẹni tó bá máa stop ẹ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ sọ fún èèyàn kan pé kíní yìí mo fẹ́ stop ẹ̀ èèyàn ló máa ràn lọ́wọ́ torí kò lè dá ṣe nípa agbára ẹ̀ so irú àwọn ẹni bẹ́ẹ̀ level bíi tí kíní ẹ̀ bá ti wá wọ̀ wọ́n lára dé wọ́n lè nílò pé kan lọ rí àwọn tó ń tọ́jú àwọn tó ń pè ní psychologist or psychiatrists kan lọ rí wọn tó pẹ́ lómi ó ti wà addicted tó jẹ́ kó ti affect ọpọlọ ẹ̀ so ó nílò kó lọ ráwọn tó ń tọ́jú alárùn ọpọlọ àmì ìdá wà pé kò tí ì dé level yẹn but àwọn tó ń tọ́jú tó ń gbani nímọ̀ràn ló yẹ kó rí so based on àwọn counselors then so based on àwọn then doctor náà máa lè involve all those psychiatrists they are doctors too so if there is any other physical impairment tó tún ti dá sí lára náà àwọn doctor tó ń tọ́jú yẹn náà àwọn náà bójútó yẹn sọ wípé ìtọ́jú wọn is multidisciplinary approach care bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà àwọn tó jẹ́ àwọn èèyàn wọn lé náà àwọn náà ó ṣùgbà wọn so irú ẹni bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ wọ́n lè fún ní nǹkan ẹlẹ́bàá àwọn míì wà tó jẹ́ pé nǹkan tó láìkì yẹn wọ́n lè hard nǹkan kan tó korò mọ́ kìíní yẹn nǹkan so that at least wọ́n á ti jẹ́ kára ẹ máa dislike ẹ̀ díẹ̀díẹ̀ ọ̀dẹ̀yìn àwọn counselor náà máa counsel ẹ̀ àwọn parent àwọn tó surround náà máa fún ní ìgbọ̀nwọ́ láti ẹ̀pẹ̀ tó kìí ṣe kan tó jẹ́ pé àìsàn addiction yìí ṣe bí àìsàn bíi malaria pé àmú lọ sí hospital bá ti fún mi lóògùn anti-malaria o ara mi wà yá. tó bá jẹ́ àwọn tó ní tẹ̀dọ̀fóró àbí táwọn tó ní kíndìnrín tí ó ti daṣẹ́lẹ̀ ìtọ́jú wo ni a lè ṣe fún àwọn yẹn láì ṣiṣẹ́ abẹ tára wọn ò fi tiẹ̀ padà bọ̀ sípò. ṣe rí mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé iṣẹ́ dókítà iṣẹ́ paná ó dàbí iṣẹ́ panápaná ni tó bá lè di wípé èèyàn ti ní failure kíndìnrín failure liver àti pé tí wọ́n bá tẹ̀ gbà tọ́jú wà tó lè gbà bí ẹni tó ní failure kíndìnrín kó máa ṣe dialysis àwọn tó ní failure liver kó máa fún lóògùn láti ẹ̀bẹ̀ ṣùgbọ́n ara ò lè dàbí tẹ́lẹ̀ mọ́ so ìyẹn ló fi jẹ́ pé àwọn òyìnbó máa ń sọ̀rọ̀ pé prevention is better than cure pé kàkúkú mọ́ dídí ẹ̀ ó sàn ká mọ́ wá tọ́jú lọ ká má dídí ẹ̀ so àwa fáwọn tá a wà nílé àwọn tó jẹ́ pé àbá ti ń ṣe díẹ̀díẹ̀ nǹkan tá a fẹ́ tọwọ́ bọ̀ nǹkan tó léwu ni jẹ́ ká kúrò ńbẹ̀ tá a bá tẹ̀lé pé a ti wọ level stage tó jẹ́ pé a lè ran ara lọ́wọ́ mọ́ nǹkan tá a lè ṣe ni pé ẹ jẹ́ ká lọ rí àwọn tó lè ràn wá lọ́wọ́ ẹni tá a trust ká sọ pé irú nǹkan báyìí condition tá a rí leléyìí o tí a dẹ̀ fẹ́ stop ẹ̀ pé a fẹ́ dá dúró then tabakuro a bá ní àwọn tó lè cancel wa dábàdé àdìlẹ̀ wá hospital gan pẹ̀lú láti wo ẹ̀yà ara ọ̀pọ̀ ṣé kò tí affect wa dé level tó jẹ́ wípé ó serious then ibi tó bá tiẹ̀ tí affect wa dé láti gbà tọ́jú fún stage bẹ́ẹ̀ so that a lè fipá bọ́lọ́ nínú ẹ̀ tó ní nǹkan tó léwu lọ́pọ̀lọpọ̀ ní nǹkan ewu ẹ̀ dẹ̀ tó burú tó jẹ́ wípé tó bá ti ń ṣe ó máa dùn mọ́yàn ọ̀tún tó máa gbàtẹ́ pé mo bá ṣe máa pè nǹkan tó ń ṣe tó ń dùn mọ́yàn tó dẹ̀ fẹ́ pààyàn àbí báwo la ṣe máa sọ ní nǹkan òun ṣe ó ń dùn mẹ́. ikú jọ̀gẹ̀dẹ̀ ikú rédí kò mọ̀ pé ikú pa òun lọ́dún ló ń pa ní. bí bọ́rọ̀ ìkíní yẹn ṣe rí nìyẹn. wọ́n tiẹ̀ tún kúkú gba àwọn ará ilé nímọ̀ràn tẹ́lẹ̀ gan. ó tiẹ̀ ní pàtàkì ìbéèrè kan tí mo fẹ́ béèrè ṣùgbọ́n àní láǹfààní àti lè béèrè mọ́ tó kó tó pa pàmòrà ẹ ṣeun púpọ̀ àlejò wa fún ẹ ṣe jẹ́ ìpè wa lónìí ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín tó ẹ̀yin aráalé òun náà ni ẹ ti gbọ́ tí àlejò wa ti bá wa yànnà náà ẹ rí wípé nǹkan wọ̀nyí
ó jẹ́ n tó lágbára gẹ́gẹ́ bí ó ti ṣe sọ pé ikú jọ̀gẹ̀dẹ̀ ikú ń rèdí ni kò yí kò mọ̀ pé n tó dùn báyìí náà ní ń pa ẹni tí òun náà ní wípé ẹ jẹ́ kí a jáwọ́ nínú ìlòkulò oògùn ká tiẹ̀ wò pé ìlera ara wa ó ṣe pàtàkì ó ṣe kókó kí a yé lo oògùn ní ọ̀nà tí ò tọ́ ẹ jẹ́ ká gba ilé ìwòsàn lọ tí nǹkan bá ń ṣe wá bí dókítà bá ṣe ní pé ká lo àwọn oògùn yìí òun ni kí a rí wípé à ń lò ó ká lè bá wà lálàáfíà ní nílùú jù báyìí lọ lórí ètò lónìí ọlá ní kí ẹ tún darapọ̀ mọ́ wa lákọ̀tún bí a ṣe mọ̀ dé sí etí ìgbọ́ àti ojú ìwòran yín dágbére fáwọn aráalé. ẹ̀yin èèyàn wa òun náà lẹ́sí gbọ́ lẹ́nu àlejò wa wọ́n ní ẹ jẹ́ ká jáwọ́ nínú àpọ̀ tí kò yọ ká lọ gbómi lákaná àwọn oògùn tá à ń lò wọ̀nyẹn ẹ jẹ́ kó ká rí dájú wípé eléyìí tí dókítà kọ fún wa ńlá múlò ẹ má jẹ́ àdédé lọ rògùn fúnra wa ẹni tí ò dá kò lórúkọ méjì títí dọ̀là tààtù wọn dé sí ojú ìwòran àti etí ìgbọ́ yín èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọjọ́ Ìgbò olórúkọ òyìnbó Becky ọmọ akí pẹ̀lú mi wọ́n ní wọ́n kí wípé ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wá kò ní dé ipò kù ní kánjú mú wa jẹ àrùn sì ní ṣe wá lọ́jọ́ àmọ́ bẹ́ẹ̀ láti ṣe àrùn fẹ́rẹ́fẹ́ náà láti sọ fún yín kẹ́ tètè tọ̀ àwọn oníṣègùn òyìnbó wa lọ bẹ́ẹ̀ bá lè dé hospital nǹkan ẹ dé àwọn tẹ́lẹ̀ àwọn olóyìnbó ń pè ní primary health care center ire àti ayọ̀ tá a fi ń lẹ̀ sí lónìí òun náà ní ká fi pàdé lọ́la bẹ́lẹ̀ mi ò bá gbà títí lọ́la náà nǹkan ire kàǹkà. èmi náà yí orúkọ padà Olúṣọlá Aliyu àlejò wa àti Becky Ọláńdágbére fún yín pé ní agbára Ọlọ́run àlàáfíà tí a fi yín sí òun náà ni a fi pàdé láàárọ̀ ọ̀la ṣùgbọ́n ẹ má tún gbàgbé ìmọ̀ràn lóríṣiríṣi òun náà ni ó ti ń jáde èyí tí ó jáde láti ọ̀dọ̀ dókítà wa nílé tí a mọ̀ sí abala ìmọ̀ràn ìlera àti eléyìí tí àlejò wa ṣẹ̀ṣẹ̀ gbà wá tán lórí àkòrí tí a mẹ́nubà lónìí ẹ jẹ́ ká rí pé à ń tẹ̀lé gbogbo ẹ̀ ká lè wà ní ìlera pípé òun náà ni ó dá títí ọ̀la ńkọ́ ó dàbọ̀. ṣe wa torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. bí ọjọ́ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò à ń bọ̀ wá ní yá mẹ́nu bá àmọ́ kó tó di pé a kò lábala láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare tó darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìfẹ́ nípa tó fi ìgbà kan jẹ́. kí àwọn ìdí ẹwà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní thank God. ṣe ń lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti abala ìyá.